kí Sunday Igboho bóyá kì í ṣe ọmọ ilé ni, bóyá ó kà fortunate gba ògo tó gbà lọ yẹn. Ó di ọ̀la tí Sunday Igboho fẹ́ lọ ṣe rálì lẹ́kọ̀ọ́, òun ni ìjọba ẹni tó wà lórí oyè, òun ni Èkó gẹ́gẹ́ ló dì sọ Sunday Igboho, kì í ṣe Buhari ló gbé Sunday Igboho sí ẹ̀wọ̀n, kì í ṣe Buhari ló lé Sunday Igboho kúrò nílẹ̀ Yorùbá. Ó di ọ̀la tí Sunday Igboho fẹ́ lọ ṣe rálì Èkó ni wọ́n gbọ̀n báàsì ilé ẹ̀ta ní ká lọ pàdánù. Tí Tinubu bá ti mọ̀ pé òun máa dé ìparẹ́ ká lọ yanjú ẹ̀. Ní ìsín ó tẹ̀ wá lọ sọ ọ̀tá dọ̀rẹ́. Buhari kọ́ ló gbé Sunday Igboho sẹ́wọ̀n o. Buhari kọ́ ló lé Sunday Igboho kó o. Èkó náà ti lé Sunday Igboho. Èkó náà ti. Pé ìsúnmọ́ni ni mo ṣe ẹni. Ẹ béèrè ọ̀rọ̀ kẹ tó sọ, ẹ kàn déédéé rò pé bó ṣe yẹ kó jẹ́ ni ẹ dẹ̀ ti kámẹ́rà sọ́wọ́ ẹ wá ṣe fídíò. Bàbá ṣe bí wọ́n sọ pé òye làgbà ń wò, ẹ̀yin ló yẹ kán máa pè ní ọ̀tá bí ọ̀rẹ́. Bàbá ẹ̀yin gangan fún ara yín ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín, lẹ́yìn ìgbà tí olóyè Sunday Igboho jẹ́wọ́ ọmọ Igboho tẹ́ ní ìlú ìyá yín ni, bóyá kì í ṣe ọmọ bẹ̀ kì í ṣe gbá tẹ́yẹ̀ṣẹ̀ ń wí eléyìí tí ẹnu yín kọ̀ọ̀ká tẹ́ẹ̀kọ̀ mọ́ dáàdì tọwọ́ ìgbárùn bá bá yín, ìgbárùn tó bá bá yín ẹ máa lọ wábì kan jókòó sí, ara yín ò balẹ̀. Alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, bàbá ìgbà mélòó lẹ́yìn fúnra yín ti lọ Benin Republic nígbà tí olóyè Sunday Igboho wà nínú incident yẹn tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé Èkó ni ẹ̀yin tẹ́ wá fẹ́ràn wọn gangan, kí ló dé tí ẹ̀yin ò lọ bẹ̀ ńgbà yẹn kẹ́ gbà wọ́n sílẹ̀ nínú ìṣòro tí wọ́n wà? Àbí ẹ̀ kì í ṣe ìyá yín yẹn agbára tẹ́ rò pé ìlú ìyá yín yẹn ò ṣiṣẹ́ débẹ̀ yẹn ni? Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní ọ̀rẹ́ ẹni ọ̀tá ẹni àná ó lè dọ̀rẹ́ ẹni lénìí. Ẹ̀yin àròlẹ́wà ẹ̀ mọ̀ nǹkan kan nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀, ẹ kàn bọ́ sórí bọ́ǹbù ẹ kàn ń jam tọ́ọ̀kì lásán ni. Bàbá ẹ lọ, olóyè ti dé láti bí ẹnujọ́ mẹ́ta yẹn fúnra ara yín gan àrí yín lẹ́nu ọ̀nà lé wọn. Tó bá yẹ pé fẹ́ olóyè Sunday Igboho náà lẹ́nu dé òkè, torí pé wọ́n ti sọ fún yín pé olóyè Sunday Igboho ò ní dé mọ́, ìgbàgbọ́ yẹn lẹ́yìn ní pé kò ní dé mọ́ kẹ̀, inú yín ò wá dùn, ẹ ṣòro mọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ rò pé olóyè Sunday Igboho ò ní dé mọ́ tán wá dé, wọ́n dé bá yín bọ̀ wọn ò dé bá yín, wọn ò dé bá ẹ̀yin láyọ̀ àtàlàfíà, àwọn kàn dé láyọ̀ àtàlàfíà níbọ̀ wọn torí pé ara ń ni yín, bẹ́ẹ̀ yín sọ̀rọ̀ yẹn gan mo mọ̀ para ń ni yín. Dádì ẹ jẹ́ ṣọ́ra yín kẹ́ mọ̀ nǹkan tẹ́ máa sọ lórí mẹ́díà lásìkò yìí. Wọ́n bá gbá yín létí tẹ́ bá pàdé ìgbà tí tó ju tìyá yín lọ, ẹ jẹ́ mọ̀ nǹkan tẹ́ ń ṣe. Ẹ kàn bọ́ sọ̀nà ẹ kàn lọ ń jam tọ́tọ́tọ́tọ́, oyè làgbàlagbà máa ń wò. Oyè tẹ́ ẹ̀ ní nígbà tí olóyè Adéyẹmọ bọ́ tàǹgbà yẹn pé ẹ jẹ́ ká pín Nàìjíríà, kí ló dé tẹ́yìn ò sọ tó bá pọpọ lọ́wọ́ lórí yín, abẹ́yìn ò rí débẹ̀. Ẹni yẹn wá mú nǹkan yẹn jáde pé ẹ jẹ́ ká pípa yẹn pọ̀ ńgbà yẹn, commitment olóyè Adéyẹmọ ńgbà yẹn. Tẹ́ ẹ bá dẹ̀ rí fìrìfìrì ẹ máa mọ̀ pé àwọn bàbá yìí ó ní nǹkan tí wọ́n fẹ́ fi wọ́n lẹ́mìí olóyè Sunday Igboho lò náà ṣe lọ́ọ̀kì wọn sí Benin Republic mẹ́ẹ̀. Iṣẹ́ ọwọ́ Fúlàní sí Fúlàní ní àsìkò gbà yẹn tí Tinubu gan ò bá fọgbọ́n ṣe ọlọ́ta wọn máa kú bí Abíọ́lá ni. Mo rò pé ọpọlọ yín ò débẹ̀. Ikú ìgboyà ló pa MKO Abíọ́lá. Kò sí nǹkan tó lórí burúkú gbogbo yín àyìn àgbà yẹn àgbà òfò, kò sí nǹkan tẹ́ rí ṣe sí. Wọ́n pa Abíọ́lá lójú Yorùbá, kò dẹ̀ sí nǹkan kan tó tẹ̀yìn ẹ̀ wá. Ẹni tó bá complain olóyè Sunday Igboho kò ní dá fónítọ̀hún tẹ̀bí taratara, kò ní yẹ onítọ̀hún. Anybody tí n bá rí tó kọ jáde tó kọ sọ̀rọ̀ lórí olóyè Sunday Igboho, ṣebí wọn náà bímọ tiẹ̀ olórí burúkú ara ẹ̀ tó ń sọ̀rọ̀ yìí. O ṣe bó bímọ kò sọ́kùnrin nínú ọmọ ẹni, kí ló dé tó tí ọkùnrin yẹn tí ìkan nínú àwọn ọmọ ẹ ò jẹ́wọ́ ọkùnrin káwa tẹ̀lé. Olórí burúkú gbogbo yín aláìmoore ṣòro dámọ̀. Títẹ̀lé mo ti ní máa sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ bọ̀ máa ṣe é lọ́tọ̀, ó yàtọ̀ sílé. Títẹ̀lé tí olóyè Sunday Igboho tó tẹ̀lé Tinubu tó fi ń dárúkọ wọn is just appreciation. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹkọ̀ lórí ni, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kì í ṣẹ̀yìn fáǹsì mi o, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kọ̀ lórí ni kò sọ́pọlọ nú ẹ̀. Ìgbà tó jẹ́ pé bọ́ ṣe búrò tí wọ́n họ́pù ilé tí ìyáálé ti ń báyàwó jà náà ti bí yín, kò jẹ́ kọ́pọlọ kankan wà lórí yín. Tẹ́yìn náà fúnra yín bá farabalẹ̀ tẹ́ bá wò ẹ́ rí pé lẹ́yìn ìgbà tí bàbá Ládọjà wọlé ní kinní yẹn set out. Ẹ mọ odidi ibi tó ti gbé lẹ́tà lọ ni. Wọ́n di ṣé eré ọmọdé tiẹ̀ lẹ́yìn pípù yìí tiẹ̀ pé ọ̀rọ̀ wanted ni. Wanted list olóyè Sunday Igboho kì í ṣe wanted list country nìkan o. Wanted list criminality iná fi olóyè Sunday Igboho ṣe o, kì í ṣe ordinary one o. Wanted list yẹn gbogbo nǹkan tó kọ sórí wọn, gbogbo ìlú tó bá yẹ pé kì í ṣe pé ọpẹ́lọpẹ́ ìwà àti ọpẹ́lọpẹ́ abínibí àti ọpẹ́lọpẹ́ ìṣẹ̀dá, gbogbo ìlú náà máa ti lọ́ọ̀kì olóyè Sunday Igboho náà tí ní jẹ́ kán wọlé. But ìwà wọn sáwọn ìlú tán ti wà tẹ́lẹ̀ jẹ́ káwọn wà ọmọ tẹ́ ń sọ̀rọ̀ yóò rí báyìí, ara irọ́ lẹ pamọ́.
bàbá Tinubu wá lo ọgbọ́n tí ò lè yé yín, wọ́n wá lò ó láti mú máyín jáde pé a kì í fọmọ rẹ̀ bọ rẹ̀. Ẹ̀yin wá ní Tinubu fọ̀tá ó dáa, kí ló dé tí Tinubu ò nìkan pa wọ́n gbà yẹn láti ìgbà tán ti dé? Ṣọ́ọ̀tà wá ní Tinubu ní àbọ̀ rẹ̀? Ẹlòmíì ẹ̀kọ́ lójú ní ẹ̀fìrí náà. Ṣé ọ̀rẹ́ ni Tinubu jẹ́ ní àbọ̀tà? Àbà tí Tinubu bá jọ̀ta wa kò lè sí gbogbo àwa ìláyé mọ̀. Orí yín ò pé ẹ lọ́pọlọ kankan, fìrífìrí lẹ̀ ń rí. Tí Tinubu bá jẹ́ ọ̀tá Yorùbá nation, mi ì fẹ́ sọ̀rọ̀ torí kì í ṣe gbogbo ọ̀rọ̀ là ń sọ lórí mẹ́díà. Tí Tinubu bá jẹ́ ọ̀tá ilẹ̀ Yorùbá kò lè sáwà ìláyé mọ́. Mélòó lára wa? No, akọ̀mọ̀ pa gíran pé a lè kúrò níbi kẹmọ́ àwa náà nípa léré pádì ẹ̀ bọ́ eré ọmọdé àṣepọ̀ ọmọ ẹdun níṣẹ́ rò pé àwọn bàbá yẹn gan náà ò gbọ́n nú ni. Kí ló ná Tinubu láti sọ pé gbogbo àwọn tó ṣe Yorùbá nation yẹn lọ pa ogun ọ̀dà nù? Ṣé rò pé àmì ọlọ́pàá gbogbo àwọn fọ́sìsì ṣé rò pé ọmọlé wa lóòótọ́ ara ò lè rókun kò lè rẹ́ẹ̀dì yẹn níbọ̀ wọn tún fi ṣe bẹ́ẹ̀. Bàbá yẹn tún lọ ọgbọ́n àgbà pé rárá mo mọ nǹkan táwọn ọmọ yìí ń sọ, báwo náà ṣe máa pààyàn nínú ìlú tá a dẹ̀ dákẹ́. Àwa tá a láyà ń bẹ̀ la gbójú jáde pé kò sí nǹkan kan sẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ láyà ẹgbórí wọlé ẹgbórí yín wọlé ẹ̀yin lẹ́wọ̀n bọ̀ ẹ tún jánu lọ́wọ́ complain tó bá lè ṣe kọ́ dákẹ́ kí n ṣe pé kẹ́ kọ́ bọ́ síta kẹ́ máa fẹnu wa rọ́ọ̀fù. So kí wàá ní kó lóye Sunday Igboho ṣe? Bọ́sẹ̀ kọ́ má dá Tinubu lóhùn àbí kán kí Tinubu ṣoore fún wọn tán kán wá fojú olóore gúngi ẹrù pa jọ yín ni. Àwa yín ṣẹ̀dá kí ṣọ̀dàlẹ̀ dà. Ẹni tí Ọlọ́run bá tẹ̀lé lára wa máa ń tẹ̀lé tán ni. Olóyè Sunday Igboho góònà ọgbọ́n tán bá ti nífẹ̀ẹ́ yàn tẹ́ ẹ bá súnmọ́ wọn ẹ máa mọ̀. Èmi kí ní nǹkan kí mo ní lọ́wọ́. Olóyè Sunday Igboho láìkì mi, kò dẹ̀ sí nǹkan tí mo ṣe fún wọn náà tójú òrírí. But máa yẹn decide láti like everybody ni. Kò ń ṣe pé bóyá nǹkan àìmọye gbogbo àwọn tó yẹ kán jẹ̀gbá tí nílé olóyè tán ti ṣe nǹkan tí ò darí welcome náà everybody. Olóyè Sunday Igboho bẹ́ẹ̀ ṣe ń wo wọn yẹn wọn nínú kan tán ń dì lọ títí torí pé wọ́n nínú tí wọ́n ní orí tí wọ́n ń rò kò jẹ́ kán nínú tí wọ́n ń dì mọ́yàn. Ẹni tó bá ti ń dinú jù onítọ̀ wọn ò ní láṣeyọrí láyé kò lè gà. Just try to be forgive. Ọlọ́run tí ò pa Olóyè Sunday Igboho ń gbà yẹn kí ló dé tẹ́ ẹ̀ blame Ọlọ́run? Ọ̀tọ̀ ní kí Tinubu tó yá ẹ jẹ́ ká accept pé Tinubu ló ní kán pa á. Ọlọ́run ò sì wá pa á. Ṣé tó bá yẹ pé Tinubu ló ní kán pa á níṣẹ́ rò pé ṣẹ̀dá ilẹ̀ Yorùbá lè jẹ́ kí Tinubu débẹ̀ yẹn ni? Ẹ kàn jáde ẹ kàn sọ̀rọ̀ kọ́rọ̀ ẹ kàn mọ kankan. Bàbá Tinubu ẹ má bínú jàre. Bàbá wa níyàn dẹ̀ máa kódà 2027 èmi ń bẹ nínú àwọn tí ó dìbò. Wọ́n láìkì tọ̀ náà tí níyẹn ọkàn mi. Kò lè yé wọn. Tó bá yé wọn kò lè yé wọn kò lè tètè yé wọn. Ibi tí ọ̀rọ̀ yẹn ń lọ gan kò lè téèyàn bá tiẹ̀ lọ́pọlọ gan téèyàn bá tiẹ̀ lọ́pọlọ gbọ́ tó l'Íbàdàn sọ pé àwọn fẹ́ dá Ìbàdàn state sílẹ̀. Mi ì fẹ́ sọ̀rọ̀ yẹn lọ fà. Tí n bá sọ̀rọ̀ yẹn lọ fà ẹ mọ̀ pé Ọlọ́run ọba gbọ́ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá ẹ lọ fi ọkàn balẹ̀ inú òmìnira lẹ wà ẹ gbà bẹ́ẹ̀ ẹ sì nínú òmìnira kankan mọ́. Ṣé lọ́rọ̀ Boko Haram ọ̀rọ̀ àwọn bandit yẹn ọgbọ́n ló gbà torí pé òṣèlú náà fi gbà á lọ́wọ́ wa òṣèlú náà là á fi gbà á padà. Ìwọ tó bá wà into dry sense ọ̀rọ̀ tí mo sọ yẹn ti máa yé ẹ òṣèlú náà fi gbà á lọ́wọ́ wa òṣèlú náà là á tún fi gbà á padà. So ẹ jẹ́ ká lọ ṣòṣèlú yẹn náà. Ẹ̀wọ̀n tí ò bá wá yé bóyá lọ yé ìyá ẹ lọ́rùn mi wọ́n pa ẹ̀ bọ́ mo ti sọ yẹn ó ti yá àwọn ọlọ́gbọ́n kò jù bẹ́ẹ̀ lọ.